ariwo gbòde pé Wasiu Ayinde kì í ṣe ọmọ ìdílé Fusengbuwa, èyí tó mọ̀ pé ara rẹ̀ kó àwọn ń gbé ẹ̀rí kalẹ̀. Èròǹgbà gbajúgbajà olórin Fuji Wasiu Ayinde K1 the Ultimate láti díje fún ipò ọba Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ó mọ̀ tí ń bá ọ̀nà mìíràn yọ báyìí. Èyí máa ń wáyé pẹ̀lú bí awuyewuye bó mọ̀ ṣe gbòde kan pẹ̀lú bí olórin Fuji náà wípé kò mọ̀ bá ẹbí Fusengbuwa tí ipò ọba tó mọ̀kàn kò mọ̀ bá tán rárá o, àti pé irọ́ ni bó ṣe pe ara rẹ̀ ní ọmọ ìdílé náà yàtọ̀ sí ẹbí Fusengbuwa tó ní kí Wasiu Ayinde kó wá sọ bó ṣe jẹ́, ìyẹn bó ṣe tan mọ́ ẹbí Fusengbuwa láti ran àkọ́kọ́ dé ìkeje nípa ìwé kan tí yóò fi èyí múlẹ̀. Ẹbí Bùkíadé tó jí ọ̀kan lára àwọn ìdílé ọmọye ó ti ní Wasiu kò mọ̀ bá ẹbí Fusengbuwa tán rárá o. Ẹ ó rántí pé ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2025 ó ní K1 ó mọ̀ ló mọ̀ kọ lẹ́tà sí ìdílé Fusengbuwa tí yóò fa Àwùjalẹ̀ tuntun kalẹ̀ pẹ̀lú àlàyé pé ọmọ ìdílé náà mọ̀ ní òun láti ìran jáde ara. Wasiu ní òun mà ṣe tán láti jẹ Àwùjalẹ̀ tuntun gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ilé náà ní ìbámu pẹ̀lú òfin oyè jíjẹ ìbílẹ̀ àti ti ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó fìwé èròǹgbà rẹ̀ ó fi ránṣẹ́ alága ilé ọmọye Fusengbuwa Abdullateef Owóyẹmí, ó sì tẹ́wọ́ gbà á pẹ̀lú àfikún ọjọ́ fún olórin Fuji náà láti tò gbogbo ìwé tó mọ̀ yẹ ṣáájú ọjọ́rú ọ̀sẹ̀ tó máa ń bọ̀. Owóyẹmí ó ní bí Wasiu bó bá ti rí ìwé tó fìdí rẹ̀ múlẹ̀ bí ọmọ ọkọ ilé Fusengbuwa tó bá rí gbé kalẹ̀, ìgbésẹ̀ tó máa kù yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn olùdíje. Ó ní àfojúsùn àwọn ni láti ní Àwùjalẹ̀ tuntun láàrin ọ̀sẹ̀ kejì sí ìkẹta nínú oṣù kínní ọdún 2025. Nínú lẹ́tà kan tó máa gba orí ayélujára kan lórí ọ̀rọ̀ yìí, orúkọ ọmọọba Sàlámì Àgòrò ó máa wà níbẹ̀ bí ẹni tó kọ ó ní wọ́n fi ní Wasiu Ayinde kì í máa ṣe ọmọ ilé Fusengbuwa. Lẹ́tà náà kà pé Àgàràwú ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n mọ̀ bí Wasiu sí ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957, àti pé Alhaji Ayinde Anífowóṣe tó jẹ́ oníṣòwò ó ní bàbá rẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé bàbá Wasiu ó mà wá láti ìlú Ìjẹ̀bú-Òde ṣùgbọ́n kì í ṣe ọmọ ọba. Ó ní ìyá rẹ̀ ó wá láti ìlú Péjú Èkìtì. Kò sí àkọsílẹ̀ ẹbí kan tàbí ìtàtẹnudẹ́nu kan tó mà so bàbá rẹ̀ pọ̀ mọ́ igun jáde ara tàbí igun Fusengbuwa kankan o. Oyè Ọ̀túnba Afìdípọ̀tẹ́mọlẹ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde ó mà ló mà fi hàn bí ara àwọn egun ọmọye Afìdípọ̀tẹ́mọlẹ̀ tó jẹ́ ìkẹta nínú àwọn ìdílé tó ń fi ọba jẹ kíkára rẹ̀ mọ́ lára ìdílé jáde ara lásìkò yìí kò ṣeé fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, kò sì ṣeé tẹ́wọ́ gbà lábẹ́ òfin. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà bẹ́ẹ̀ ló mọ̀ wí. Ní ìtẹ̀síwájú àlàyé náà ó ní wọ́n ti yànnàná ìdílé mẹ́rin tó ń fa ọmọoyè kalẹ̀ fún ipò Àwùjalẹ̀. Àwọn náà ni Anikinaya Fusengbuwa tí ipò náà kàn báyìí, Fìdípọ̀tẹ̀ àti Gbélégbùwà. Àtẹ̀jáde tí wọ́n darí rẹ̀ sí àwọn ẹ̀ka tọ́rọ̀ kàn náà àti gómìnà Dàpọ̀ Abíọ́dún ó mà rọ̀ wọ́n láti má ṣe yí ìlànà ipò ọba tó wà nílẹ̀ padà. Wọ́n wá kìlọ̀ pé kí wọ́n má fi àyè sílẹ̀ fún àjòjì láti gba ipò ọba Àwùjalẹ̀ nítorí ó mà léwu. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi báyìí lèmi àti yóò ṣe lókè èèpẹ̀ o.